Káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, àjùtẹ̀sí mo wá. This is Digi Naija TV. Don't forget to subscribe, like and share. Ìjà ọmọ ní Fújì yìí náà ni o. Ayọ̀ Jamiu, ẹ ṣáà mọ promoter tó wà ní London. Wọ́n ní àwọn nǹkan tó sọ ó kọjá yẹ̀ o. Wọ́n dà àwọn fans Pasuma wọ́n ti jáde báyìí o. Àwọn Pasuma fans defender wọ́n ní àwọn ò ní gbà. Wọ́n ní yanpanyanrin ló dálẹ̀ yìí kò lè wá máa sọ̀rọ̀ sí Pasuma bẹ́yẹn. Ẹ̀yin tèmi, don't forget to subscribe, like and share. Ẹ jẹ́ ká gbọ́ lẹ́nu àwọn fans Pasuma. Dr. Isi orúkọ mi ni Dr. Isi Lifecare, defence minister fún gbogbo ẹbí ọ̀gá ńlá pátápátá. Lórí fídíò tí bàbá Ayọ̀ Jamiu ṣe, mo bẹ̀ ẹ̀yin tẹ́ àjọ ń jẹ́ defender fún Alhaji Wasiu Alabi Pasuma àti gbogbo ọ̀gá ńlá family pé ẹ jẹ́ ká ní sùúrù, ẹ jẹ́ ká farabalẹ̀ ká wo fídíò ìparí ká lè mọ ibi tí ọ̀rọ̀ ti wọ́ wá gangan. Ṣùgbọ́n wọ́n ní tá a bá rán ni ní iṣẹ́ ẹrú àfitọ́mọ jẹ́ ni. Bàbá mi Ayọ̀ Jamiu ẹ sì dáadáa níbi fídíò yìí rárá. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ jẹ́ tèmi tẹ́ jẹ́ ti Alhaji Wasiu Alabi Pasuma, mo fẹ́ kẹ́ ẹ fi ara balẹ̀ kẹ́ ẹ wo fídíò yìí dé parí. Torí bẹ́ẹ̀ mi ṣe rí fídíò yẹn táwọn èèyàn sẹ́ndì ẹ̀ sí mi ni mo ṣe kíni ni mo gbé fóònù mi mo dẹ̀ pe bàbá gbogbo everything tèmi àti wọn jọ sọ pátápátá àti ibi tọ́rọ̀ ti wọ́ wá ẹ máa gbọ́ nínú fídíò yìí. Ó yá ẹ ní sùúrù kẹ́ ẹ bá mi wò parí. So ti yé kẹ́ ẹ wo ẹni tí ó ń dá wàhálà alẹ́ lágboolé Fújì gangan àti ẹni tí ó jẹ́ pé ó ń wá peaceful. Because Alhaji Wasiu Alabi Pasuma ni wọ́n pe èmi pé àwọn ò fẹ́ wàhálà lágboolé Fújì mọ́, kí n pe gbogbo àwọn tó kù pátá kẹ́nì kankan mọ́ ṣe fídíò lórí ẹnì kankan mọ́. Ṣùgbọ́n bá a ṣe ní ká jẹ ìkúrò ọ̀ràn kò tán láwo, àwọn tí wọ́n ń fi wá trend tó ń forúkọ bàbá yìí trend wọn àyè fà á lásọ. Bí bẹ́ẹ̀ kọ́ àwa ò bá ti fún yín lésì, ṣùgbọ́n a ní nǹkan kan tá a fẹ́ sọ. Mo tún wá ń fi àsìkò yìí bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ defender pátápátá, ẹ má sọ anything lórí issue yìí. Ẹ̀yin náà máa rí i pé láti bí 5 days tí gbogbo wa ti control anger wa tá a ti sọ̀rọ̀ sí online mọ́, ẹ ti mẹ́ni tó ní mídíà nísìn àtàwọn tán kàn ya lò lẹ́nu gbà díẹ̀ tá a fi ń reply wọn. So mo bẹ̀ yín ẹ má yẹ ká sọ kankan lórí ọ̀rọ̀ yìí pátápátá, ẹ jẹ́ ká ní sùúrù, ẹ wá farabalẹ̀ bá mi gbọ́ fídíò yìí dé parí dáadáa. Ó yá ẹ̀yin tèmi ẹ máa gbọ́ lọ. Pasuma but ìtàn ìlànà mo bá dé bẹ̀ ọ́ ẹ̀rọ ni ẹgbẹ́ ìwọ̀n ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ Fújì nsìn ẹ̀ṣẹ̀ ń gbọ́ Fújì ti pẹ́ ẹ̀ mọ̀ pé bí ìdí mú yìí ó ṣe jìnnà sí orí bẹ́ẹ̀ ni aṣọ ọjà pàṣẹ ìṣẹ̀lẹ̀ ṣe jìnnà sí Pasuma ó tọrọ kọrin náà sábà ní sọ ni ẹ̀rọ lọ pé àti 1999 yà tó 2000 ní pápá ikọ́ 2 fọ́fúlà fún ìyàtọ̀ bí lọ́mọ nílùú Èkó. Ẹ ká lẹ́sà. Yes, ẹ kú àtàárọ̀. Bàbá mi Ayọ̀ Jamiu. Program tẹ́ ẹ sí lé nìyí. Àwọn èèyàn complain lórí gan. Most àwọn èèyàn dẹ̀ pè mí. Wọ́n dẹ̀ sọ̀rọ̀ pé torí pé mo súnmọ́ yín. Ní kí ló fà tó fi rí bẹ́ẹ̀. Mo ní máa béèrè lọ́wọ́ yín pé kí gbogbo wọn tán ní sùúrù. Because pàṣọ tẹ̀ ń wò yẹn wọ́n ti control tiwa pé ká má sọ̀rọ̀ sẹ́ni kankan mọ́ láti bí 5 days ago. Wọ́n dẹ̀ fi ọ̀rọ̀ yẹn sí mi lẹ́nu kí n sọ fún gbogbo àwọn tó kù. Mo dẹ̀ ti control everybody wọn láti bí 5 days ago. Ẹnì kankan ò jáde ṣe fídíò fún ìkankan nínú àwọn ọmọ Obesere tàbí ọmọ Táyé Currency mọ́. Bọ̀ fídíò tẹ̀ sílé ni ó tún wá trigger àwọn èèyàn. Even belief tí wọ́n ní nínú yín ó ti dínkù. Bàbá mi lẹ jẹ́ mi gbọ́dọ̀ parọ́ fún yín. Kíní yẹn mú àwọn èèyàn ẹ́ńtà tèmi gan pé ẹ tó ń pè bàbá rẹ̀ náà ní sórí fídíò tó ṣe. Torí bá mo fi jáde síta ńgbà yẹn táwọn yẹn fi ń sọ̀rọ̀ sí, mo rí nínú àwọn fáǹsì náà tó ń bú mi pé kéré tí mo back yẹn up. Number 1, Ìbàdàn ní Ìbàdàn lèmi náà. Number 2, lẹ́dà torí pé ó súnmọ́ yín òun ló fa embarrassment táwọn yẹn ń ṣe. Mo ní tiyín di méjì lọ́wọ́ mi níṣẹ́ nìyẹn tó yẹ kí n jáde. Bọ̀ nígbà tẹ ní Obesere pé yín fún peaceful pé ó bá yín sọ̀rọ̀. Ẹ tún wá ti àtàrà ẹ̀ mọ́ ẹ̀ta Paso. Ó jẹ́ tó dùn èmi gan, ó dẹ̀ dùn àwọn tó kù. Bọ̀ mo ká mọ̀ wọn dáhùn. Mo wo fídíò yẹn ẹ ní Paso wípé Obesere ti kọ́lé fún yẹ láti 1990 kìíní kan. Ṣé Paso bá yàn kankan drag lórí ọ̀rọ̀ pé à ń kọ́lé fún yẹn ni? Ṣé báwọn yẹn náà ń bá drag? Èèyàn ṣe ṣèṣì ilé tó fi wá di pé ẹ lọ ń wá ilé tẹ́nìkan ti kọ́ fún yẹ láti 90 kìíní kan àti ilé tí Táyé náà kọ́ fún yẹ láti gbà kan tẹ́ ń gbé wá fi compare ara wọn. Ṣé èèyàn sílé pé torí ìyá mi mo fi sí ni? Só dárúkọ ẹnìkankan mọ́ ilé tó sí? Kò dárúkọ o. Number 1 nìyẹn o. Number 2 ṣé ń gbọ́ mi tó fi jẹ́ pé àwọn yẹn gan ṣé rí Paso ó ṣe wá jẹ́ pé àwọn ọmọ Ìbàdàn gangan ni máa ń fa Paso yìí ni máa ń drag ẹ̀ jù nínú àwọn olórin ṣé ń gbọ́ mi. So inú Ṣẹ̀fí Àlàó ń bẹ lẹ́gbàá o kò bá Paso jáde o ṣé ń gbọ́ mi. K1 wà ń bẹ o kò drag Paso kó mọ̀ fà lásọ káàkiri ní gbogbo orí mídíà àti everywhere o. Ó ṣe wá jẹ́ pé àwọn olórin Ìbàdàn gan kí ni wọ́n fẹ́ gbà lọ́wọ́ bàbá yìí tí ò sí fún wọn. Yes sir.
tilẹ̀ tán lọ́ọ̀ tá a kì í gbèjà rẹ̀ tẹ́lẹ̀ lọ. ìgbà tó fi ṣe ìdájọ́ sọ̀rọ̀ lánàá. Okay. ọlọ́run táwa jọ sọ̀rọ̀ yìí ó wá ń sọ̀rọ̀ inú dúndùn. ó yẹ káwọn onífújì kí wọ́n congratulate wa Pasuma dáadáa lórí torí bí kò tó ń rí pé ní kò yí sí rárá tọ̀ láti pàdúrú bí yẹn fún màmá ẹ̀ pé kí gbogbo àwọn dẹ́ dìde káwọn congratulate ẹ̀ dáadáa ó ní bí kò sígbà tó ń ṣètò wàásù ó kí òun wá sí àwọn jẹ́ ọdẹ ṣàdúrà fún gbóná dẹ̀ tó ṣàrà pé òtí ẹ̀ náà ń bọ̀. ṣùgbọ́n lọ́rọ̀ gàzí mo ń gbọ́ yín sà. fún tí mo fi ṣe ọkùnrin gbé yàgé mo downgrade Pasuma. Okay. reality bí history of Fuji bó ṣe lọ ni. sọ wípé mi sọ pé òbí ṣèlè ju Pasuma lọ bó ní fẹ́ẹ̀ jùlọ but the history of Fuji èèyàn ní láti máa sọ. mo mọ̀ pé gbogbo náà la lọ fún Pasuma but Pasuma náà dẹ̀ kò ń parọ́ pẹ̀lú tó bá jẹ́ òótọ́ ọ̀rọ̀ mi ì hápè ju bó ṣe yẹ lọ I'm just telling the truth of history of Fuji ni. bàbá mi ṣe ń sọ ọ̀kan fún yín ẹ mọ̀ gbọ́ mi sà ṣe ń gbọ́ mi. Number 1 Obesere tẹ́ ń sọ yìí láti gbà tí Paso ti ṣèṣì lè yẹn ìjọ congratulate ẹ̀ capital no ṣe ń gbọ́ mi o capital no. Number 2 tún wá ni pé Paso yìí ò sí ilé nítorí pé òun fẹ́ fi. listen to me not capital no. ìwé tí mi ṣe ìlú ni pé kí n sọ kì í ṣe ìka tí mo fi kún kò yẹ ẹsìn Obesere ló ní kí n sọ ipò fún ara àwọn congratulate ẹgbẹ́ náà dùn. bó ṣe bí sẹ́mi ni mo ṣe sọ ìyẹn omi ìfikànkún kan mo ní bàbá ẹ ṣọ àrùn yẹn ọ̀fọ̀ ẹ sọ pé èmi ni mo bá yín sọ kíkẹ́ kíkà tí mo fọwọ́ ara mi tí mo fẹ́ ní ara mi sọ. ok Obesere yín ló bá yín sọ ó sì yé mi báyìí. ló bá mi sọ ló ní kí n bó nǹkan congratulate Pasuma kí n tẹ̀jọ́ pé mo fẹ́ kí peace máa reign láàárín àwọn. ẹ sà ṣé ń gbọ́ mi alábòsí ayé alábòsí ò ní dáa láàrin wọn ẹ tó bá ṣàbòsí inú wọn ayé rẹ̀ ò ní dáa ṣé ń gbọ́ mi. Number 1 látà tí Paso ṣe ìsílẹ̀ mọ̀mọ́ ẹ̀ yẹn Obesere ti lọ play bí ẹ̀ẹ̀mejì kò ever dúró lórí stage láti kí bàbá yìí pé congratulation Pasuma mi ọ̀rẹ́ mi àbí nǹkan kan tán bá ń pera wọn that is point 1. Secondly ṣé ń gbọ́ mi sà láti Paso ló pè mí pé kí n control gbogbo àwọn tí bá ń sọ̀rọ̀ fún àwọn pátápá àwọn ò fẹ́ gbọ́ nǹkan kan mọ́ lẹ́yìn ká mọ̀ post orin àwọn àtàwọn ọmọ àwọn tó dẹ̀ ń ṣiṣẹ́ fún Obesere kò control wọn Paso tún bọ́ sórí stage ó tún sọ pé gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe kinní fún mi o ẹ ní sùúrù àwọn onífújì àwọn òbára wa jà mọ́ ǹjẹ́ Obesere sọ bẹ́ẹ̀ rí bó ṣe ń lọ ó ti ń pull Paso before káwa igan tó dà lóhùn sẹ́ẹ̀mọ̀ bẹ́ẹ̀. ayé dẹ̀ fẹ́ràn yín gan ṣé ń gbọ́ mi sà fídíò yẹn ẹni tó ní kẹ́ ẹ sọ yẹn ó ṣe mistake ìdí tó fi ṣe mistake ni pé òun gangan tó bá fẹnu ara ẹ̀ congratulate Paso ó máa trend ju the way bẹ́yìn gan ṣe sọ lọ ẹ má jẹ́ kó fi yín kọ́ bọ́dì o ṣe gẹ́ẹ̀tì ẹ̀ báyìí èmi ní ìsìn everything tá a jọ ń sọ yìí ṣé ń gbọ́ mi sà màá sọ̀rọ̀ lórí ẹ̀ màá dẹ̀ fi àwọn voice yín kọ̀ọ̀kan kún wípé bàbá yìí ò mí ní nǹkan tí wọ́n sọ yìí o ẹ̀yin tẹ́ ẹ pè mí Dr. Easy pé mi náà ni mo kí yín pé ká ẹ má ṣe fídíò kankan lé wọn lórí ṣùgbọ́n ibi tọ́rọ̀ ti wọ́ wá ibi tó ti wọ́ wá ni bàbá yìí ò ní nǹkan kan lọ́kàn pé ọkàn wọn ò ṣèkì. tí ò bá kó pè mí kó ní kí n sọ kí ni mo fẹ́ sọ fún ó ní nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ sọ nìyẹn as manager mi ní London ẹ bá mi kí Paso pé mo congratulate pé òun dẹ̀ fẹ́ kí peace kó máa reign. irọ́ ló pa sẹ́rí bó ṣe wà yín nísìn Paso ló sọ fún èmi pé Dr. Easy Paso gangan náà fúnra wọn sọ fún èmi pé bó ṣe máa ń pera rẹ ní defence minister ọ̀gá ńlá inú àwọn dùn sí mo fẹ́ kó o pe gbogbo àwọn tẹ́ ẹ jọ ń ṣe fídíò papọ̀ kó o dẹ̀ control media yẹn kẹ́ni kankan mọ́ ṣe fídíò lórí ẹnì kankan mọ́ láti bí 5 days tí mo dẹ̀ ti bá wọn ti wá sọ̀rọ̀ wọn ṣe fídíò lórí ẹnì kankan mọ́ wáyé tóun náà ò ṣe pé àwọn tiẹ̀ kó control wọn pé ẹ mọ́ ṣe fídíò tó bá jẹ́ pé àwọn wọ́n wá peace bọ́n ṣe sọ lóòótọ́ ó yẹ káwọn náà pe àwọn tiwọn pé ẹ mọ́ ṣe fídíò lórí ẹnì kankan mọ́ gbogbo kíní àti guide down ok ìyí ń fa Paso lọ́tún ìyí ń fa lọ́sì ìyí ń fa wájú ìyí ń fa lẹ́yìn kí ni ọkùnrin yìí gan kí ni bàbá yìí ṣe fún wọn gangan kí ló gbà lọ́wọ́ wọn tí wọn ò sọ fún pé n tó gbà lọ́wọ́ àwọn rè. ok ọmọ tó ṣẹlẹ̀. yes sir. bóyá pé arọ Paso sẹ́yìn rárá o. kò sí wàhálà. ilé ìsìn bí ọ̀rọ̀ ọ̀tẹ̀ torí mi àti Paso àjọ wà gan-an ni. kò sí wàhálà bàbá kò sí wàhálà. ẹni tó kọ́ láì 26 sáfẹ́ fi ẹni tó kọ́ lé sí. ó tiẹ̀ ìwé wọn jura wọn lọ. ó wọn jura wọn. ẹ̀yin lẹ bí mi o bàbá mi lẹ jẹ́ ṣùgbọ́n mo fọlọ́n bẹ̀ yín ẹ jọ̀ọ́ ní alẹ́ kí ó tó di ọ̀la mo fẹ́ kẹ́ ẹ ṣe fídíò pé n tẹ́ ẹ sọ yìí o kì í ṣe pé ẹ mí nìyẹn láti fi hurt Paso àbí láti fi downgrade wọn pé oore tí wọ́n ń ṣe fún àwọn ọmọ Ìbàdàn ẹ̀yin gangan mọ̀ lára because kò sónífùjì kankan tó tì mọ́ ọmọ Ìbàdàn jáde tó Pasuma yìí
tó bá fẹ́ fa àwọn Èkó gan bínú sí Paso láwọn ọmọ Èkó gangan pé ibi tó ń gbé o ò mú oníròyìn kankan jáde níbẹ̀ rí kó sọ di star ó lọ Ìbàdàn ó lọ máa wọn olórin jáde ó sọ wọn di star ó ṣe wá jẹ́ pàwọn Ìbàdàn náà látún drag ẹ̀. Yes sir. Ayọ̀dá mi ló sọ̀rọ̀. Ṣùgbọ́n. Yes sir. Ohun tó mú mo fẹ́ kó rìkọ́dù mi ohun tó mú tírí lẹ́dà kúrò ní pòṣíṣàn tó wà tó fi gòkè Ọlọ́run ló fi Paso ní ti sábà bí ẹ tíìkì nóòtì yẹn bàbí tírí ló jẹ́ kó bọ́ lọ́wọ́ Táyé o. Mo fi tírí ṣe ẹgba fún Táyé kọ́rẹ́ǹsì mi torí fojú kéré mi ó ròyìn pé kò sí nǹkan kan tí mo fi lè fóònù mọ́ mo ṣe nà lẹ́gbà mo ti fi tírí nà lẹ́gbà. Ẹ mọ̀ tó ṣẹlẹ̀ bàbá mi. Èmi mo ń bọ̀ England mo ń pè ẹni sọ̀wá ni máa o. Ok ẹlẹ́ máa ṣe lọ́la pé ẹ̀mí ni àti downgrade Paso. Good. Òbésèré ló ń bá mi sọ̀rọ̀ Òbésèré ló pè mí lánàá tó ní pé òun fẹ́ kí n bóun ṣe nǹkan kan mo ní kí n nẹ pé òun fẹ́ kí n bóun congratulate Wasiu Alabi Pasuma ìgbégun tó ṣe yẹn inú ń dùn sí òun dẹ̀ fẹ́ kẹ́ bá mi pé gbogbo àwọn tó ń kọ fújì kájí ká wà ní ṣọ̀kan ìṣúná yìí sì náà kéèyàn tó lè kọ́lé tìrú ìlú létí Paso kọ́ yẹn láyé tá a wà yìí àyíbò ń kì gan ni o nígbà tó ń tẹ ẹ̀kọ́ tó ń gan ní 25 ní 2000 kò wọ́ọ̀tì tó nǹkan tí Paso kọ́ yìí ó ní ẹsọ́ kẹ́ kóòtù òun pé òun Òbésèré ẹ̀hẹ́ ló ń sọ bẹ́ẹ̀ so kì í ṣèbí ni mo hún dídé pé mo fi downgrade Paso rárá tọ̀ ohun tó Òbésèré rán mi nìyẹn mo tí ì mọ bó ṣe máa tó. So bàbá mi ẹ mọ̀ tó ṣẹlẹ̀ mo máa ṣe fídíò fáwọn èèyàn lálẹ́ pé mi àti yín ti jọ sọ̀rọ̀ so ti yé báyìí àwọn ibi tó ṣe fi sí nínú voice yín máa fi sí bó ti jẹ́ nìyẹn ẹ ṣé yes sir ó dàrú sir. ìjọba ẹ̀yin ti ìjọba APFC ẹ̀yin tí Alhaji Wasiu Alabi Pasuma ẹ rí i pé gbà tí mo ṣe fídíò ìtọ́jú mo fẹ́ sọ̀rọ̀ mo rín ẹ̀rín ṣe rí another strategy láti lò láti jẹ́ pé ká máa reply àwọn kí gbogbo ẹ̀ tó máa hó lọ kán lè máa fi wá trend òun lẹ rí yẹn ṣùgbọ́n ẹ jẹ́ ká wá play maturity ẹ má yẹ ká ṣe fídíò kankan lórí issue ẹ má jẹ́ ká sọ anything rárá ẹ jẹ́ ká fi gbígbọ́ ká fi ṣe aláìgbọ́ mo ti bá bàbá Ayọ̀jámí mo dẹ̀ ti bá wọn sọ̀rọ̀ kì í ṣe gbogbo tí mo bá wọn sọ̀rọ̀ náà ni mo lè gbé síta because mo kọ́kọ́ bá wọn sọ̀rọ̀ ṣàkàṣàkà mo bá wọn sọ̀rọ̀ pẹ̀lú bínú ṣùgbọ́n nítorí pé mi ò gbọ́dọ̀ tẹ ojú àgbà mọ́lẹ̀ ni ò jẹ́ kí n fi rú àwọn voice bẹ́ẹ̀ tí mo kọ́kọ́ fi bá wọn sọ̀rọ̀ síta nígbà tẹ́mi àti wọn jọ ń sọ̀rọ̀ so mo fẹ́ bẹ̀ wá pé kẹ́ ẹ jẹ́ ká ní sùúrù ẹ má jẹ́ ká sọ kankan lórí kínní ẹ má jẹ́ sẹ́rí láti 5 days tá a ti sọ pé ká má sọ̀rọ̀ lórí fídíò kankan mọ́ tẹ́ ẹ bá wo online nísìn ẹ rí i pé Alhaji Wasiu Alabi Pasuma àti àwọn ọmọ wọn látòrí Alhaji Tirimisiyu Agbolagadé lẹ́dà tó fi dórí ọmọ wọn gan tó jẹ́ rílì drogba ni wọ́n ń trend lọ́wọ́lọ́wọ́ báyìí so ẹ má jẹ́ ká sọ kankan lórí kínní mo fi Ọlọ́run bẹ̀ yín ẹ jẹ́ ká play maturity yẹn kó délẹ̀ ẹ jọ̀ọ́ tẹ́ bá lè ṣe tá à ní sọ kankan lórí fídíò tí bàbá yẹn ṣe yẹn ẹ má jẹ́ ká sọ kankan wọ́n dẹ̀ rẹ́dì láti wá ṣe àtúnṣe lọ́la lórí fídíò tí wọ́n ṣe yẹn torí mo ti sọ fún wọn náà pé wọ́n fẹ́ lò yín láti fi against wa láti jẹ́ ká tó máa sọ̀rọ̀ ni but àwa ò ní sọ kankan ẹ wo mo fi orí adé bẹ̀ gbogbo yín orúkọ mi ni Dr. Easy Life Care defence minister fún gbogbo ẹbí ọ̀gá ńlá pátápátá I still remain myself defence minister fún gbogbo ẹbí ọ̀gá ńlá for a reason tí mo fi choose the defence minister yẹn and I will be proud of myself every day thank you very much gbogbo strategy gbogbo sẹ́yìn ó yé mi mo dẹ̀ understand dáadáa ẹ jọ̀ọ́ ẹ má yẹ ká ṣe fídíò kankan mọ́ ẹ ṣe gbogbo lé ẹ bá mi share rẹ̀ ẹ jẹ́ kó lọ fà káwọn ti ọ̀gá ńlá family tán bá ti ready láti ṣe fídíò kan lè bá rí ẹ ṣe.